OPC OPC èmi ò ní purọ́ fún yín o. Nígbà tí mo fẹ́ jáde ilé mi ò dágbére fún ìyàwó mi bí tí mò ń lọ. Mo kàn sọ fún ìyàwó mi pé wọ́n ń ṣe June 12 níbì kan. Torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá gbọ́ OPC wọ́n máa ń ka ńlẹ̀. Ọ̀rẹ́ wa kan ti débí lẹ́yìn. Ó ti ṣojú pẹ́pẹ́pẹ́, ó ti ká ńlẹ̀. Ọlọ́run ni ọ̀gá Nigeria Railway Corporation. Ibi tó wọ́n àti ìbága ní Adams ti di Ọlọ́run nìkan ló mọ̀. Bó bá gbọ́ láàrin ìṣẹ́jú méjì pé Gani Adams Oòduà ó wà pé máa débẹ̀. Ọ̀rọ̀ wọn dẹ̀ yé mi. Torí mo rántí ọdún yẹn àwọn Senate Nàìjíríà lọ wá sí airport hotel. Ìkànnì àwọn ọ̀gá wa ti sọ fún ọ pé tẹ́ bá wá ìbà Gani Adams àwọn tẹ́ máa lọ rírè. Wọ́n dárúkọ Fẹ́mi Fálànà, wọ́n dárúkọ mi àtàwọn ọ̀kan tí mi ò ní sọ. Ọpẹ́ Fánà wà bẹ́ẹ̀. Sẹ́nétọ̀ yẹn wá béèrè ọmọ sẹ́nétọ̀ yẹn South East ló ti wá. Orúkọ ẹ̀ dàbí ice cream fan Francis kéde kan ó wá ní wọ́n ti sọ fún mi pé ẹ̀yin lẹ mọ̀ bí tí Gani Adams wà. Ẹni tó sọ fún ẹ̀yẹn náà ní kò lọ bá o. Ẹni tí ó jẹ́ ìmọ́lẹ̀ tàwa o ò lè sọ fún wa pé o fẹ́ panú ẹ̀ káwa gbà fún ẹ o. Àwa ò lè sọ bí tí Gani Adams wà kó máa wà Ọlọ́run adẹ́ẹ̀dì orí. So lọ́dọọdún tó bá ti sọ pé rú ìjókòó báyìí wà èmi máa fẹ́ wá. Torí tí a bá wojú àwọn tí ọ̀tẹ́ mi wò yìí, àwọn tó wà níbà yìí wọn ò tó 10% tán lè súnmọ́ MKO Abíọ́lá nígbà yìí ẹ̀. Àwọn tó wà níbà yìí lẹ́ni tán òjòrò ọlọ́pàá máa sílọ̀pù bí wọn ní sílọ̀pù bí wọn ò tó 10%. So àwọn tán àwọn afẹ́ àwọn tí inú Abíọ́lá ń dùn sí àwọn lọ́wọ́ àbí. Ìkọ́nà àwọn ọ̀gá mi pè mí lánàá, a sọ oríṣiríṣi gan ọ̀rọ̀ pọ̀, mi ò mọ̀ máa tún máa pàdé nílé mi. Mo wá ní kọ́ máa bínú ọ̀rọ̀ democracy use and dump ní wá. Ó dàbá ń ṣe use and dump. Gbogbo mọ́tò tó dáa jù nílé ayé yìí, àwa ìlú ẹ̀ka máa lò. Ipe iná òṣèjú mú nílé wa, àwa ìlú ẹ̀ka máa gbádùn ẹ̀. Gbogbo jẹnẹrétọ̀ wa ló ẹ̀ka ti tà. Ọ̀tẹ́ wo bí tá a dé? Wọ́n ní Aso Rock gan náà ní jẹnẹrétọ̀ mọ́. Wọ́n ní sólà ní. Rí bí tá a dé? Wọ́n ní wọ́n gbé àwọn ọmọ kan ní Ọ̀yọ́, gbé àwọn ọmọ kan ní Bọ̀rọ̀ láti May 15. Èmi ò ṣúọ̀ bóyá títí di àná June 11 bóyá ti rá àwọn ọmọ náà. Àwọn kan lè gba sálárì, ọlọ́pàá gba sálárì, sójà gba sálárì, Navy gba sálárì, Air Force gba sálárì, SSS gba sálárì, OPC wá ń bẹ̀ wọ́n pé tọ̀rọ̀ sálárì lẹ̀. Ẹ kò fún wa láṣẹ pé ẹ jẹ́ ká wá àwọn ọmọ yìí lọ. Àwa ni aṣírò wò. Nígbà náà náà ègé mo tún wọ ọ̀rẹ́ wa kan. Bẹ́ẹ̀ni ṣe wà yìí o, kì í ṣe ọlọ́kọ̀ fún mi lórí ọ̀fẹ́ pé mo mọ bá Gani Adams mi ò lè rántí ọjọ́. Bí n délé ibà tí bá bá wọn lè máa jẹun. Bí n bá débẹ̀ tí bá sọ ikọ́ pé mọ́tò ti gbé wá kò sí gbónú ẹ̀ ọkàn mi balẹ̀ pé màá rówó epo. Ọ̀rẹ́ wa kan wá wà, òun náà ní òun fẹ́ ṣe gbogbo nǹkan tí ìbá ń ṣe. Nígbà tó máa sọ̀rọ̀ lánàá, ó ní kán sọ fún ibi táwọn schools wà ní Ọ̀yọ́ state pé òun lọ́bẹ̀. Sábà nídìí orúkọ school ká tó dé school. Kí la fẹ́ orúkọ school ṣe? Ẹni tó bá ń ṣiṣẹ́ security
ládùúgbò ẹ̀wọ̀ yìí kó lọ sùn. Tẹ́ bá dé Amẹ́ríkà tẹ́ bá fẹ́ ṣe taxi ara nǹkan tó máa kọ́ bí yìí ni pé níbi tó wà yìí kí ni nearest police station, kí ni the nearest fire service, kí ni the nearest hospital. Tó o bá ti mọ̀ o lè ṣe taxi l'Amẹ́ríkà o. Ẹni tó fẹ́ ṣe security tí o mọ̀ school tó wà tó sí o ọ̀nà yẹn jí o. Ohun tí kò máa wíìrì ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ má jẹ́ kó sú wa. Nígbà tí a bẹ̀rẹ̀ campaign for democracy, ìkànnì àwọn olórí wa nígbà yẹn àwọn náà ti fi ayé lẹ́sìn olórí ẹ̀ka ti ya wèrè ohun ògbọ́n rí àbáká níbọn afẹ́fi ọwọ́ lásán lọ fi fèsì sójà olórí ẹ̀ka ti grace àdínkù fìyẹn lẹ̀ inú mi dùn ikọ́ pé bóyá ibà gàrí ló kún èmi ò mọ̀, bóyá ó ní ó lè mi ò mọ̀, bóyá ó lọ ṣọ́ọ̀ṣì àbí ó lọ́mọ̀sí mi ò mọ̀, ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ ní kọ́kọ́ ó ṣàyà gbàgbà ó ní eléyìí máa dópin adẹ̀dúpẹ́ lọ́wọ́ náà mílítì dópin. So any day anytime tí OPC bá fẹ́ pè mí use and done mo wà available ẹ wá ní òbí use and done. Thank you.